أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه نستعين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. وكم يمضي الفراق بلا لقاء ولكن لا لقاء بلا فراق. àṣẹ ń dágbére fún Ìlọrin ní bàbá wa ìmáàmù, àṣẹ ń dágbére fún Ìlọrin ní. níjọ́ tẹ́ ẹ ṣe kútùbà pé kárán ti kìyàmà, níjọ́ tẹ́ ẹ ṣe kútùbà pé ká máa gbé sùláyè, níjọ́ tẹ́ ẹ ṣe kútùbà pé kárán ti kú, níjọ́ tẹ́ ẹ ṣe kútùbà pé kárán ti ẹbí. àṣẹ ń dágbére fún Ìlọrin ní. ikú ìmáàmù yìí dùn gbogbo wa gbogbo ọmọ Ìlọrin. ikú ìmáàmù yìí dùn gbogbo wa. àfi bí ìjọ tá náà bí fífa àti mà sílẹ̀, àfi bí ìjọ tá náà bí falẹ̀ òun mà sílẹ̀. ṣẹ́rù ìmáàmù yìí lè wáyé mọ́ láéláéláéláéláéláé. ṣẹ́rù ìmáàmù yìí ò lè wáyé mọ́. bàbá tó dá ní ìwà tó tún rẹwà lẹ́sìn, bàbá tó dún lóhùn tó tún ní fàṣọwà. bọ́rọ̀ bá fẹ́ bàjẹ́ wọn ni ẹ pé ìmáàmù, bẹ́ẹ̀ bá pé ìmáàmù yóò sì di fúfú yẹ. bó ṣòwò ni ikú fẹ́ gbà ní lórí ìmáàmù, àbá ni ó sọ iye tó bá wù káyé rẹ̀ mí bàbá. kò sẹ́ni mútu ayò fòró dá tán, tiẹ̀ sẹ́ni mútu ayò fòró dá tán. ìgbà tó ti pa Musa kálámù láyé, ikú pa Isa arù láyé, ikú pa Burahima Halilu láyé, ikú pa ṣáájú ẹ̀dá Nàbí Muhammad. kò sẹ́ni mútu ayé òfòró dá tán. ẹni tí ó bá ti kú lọ máa mi náà tú, síbẹ̀síbẹ̀ ọlọ́lá gbẹ̀mí ẹ̀. gbogbo wa náà láti lọ bó bá yá. tolówó tọlọ́lá ló láyè níbẹ̀, tónílé tàlejò ló láyè níbẹ̀. bọ́ọ̀lọ́lá tó ti Sùlẹ̀mánà, bọ́ọ̀lẹ́wà tó ti Yusufu, bọ́ọ̀jà lábìkú jàǹdàbí Dáúdà lọ, kódà kọ́ra kan lè kó tó ti Muhammad. gbogbo wa náà láti lọ bó bá yá. ẹ wo àbùkújọ kan yóò kàn kó wa bàbá ìmáàmù, àbùkújọ kan yóò kàn kó wa. torí pé ooru mú mi ò sínú sáré, dákun jẹ́ ìsí wíńdò sí nínú sáré, ogun yàmùyàmù ò sí nínú sáré. ká gbé ní dàgbàlá ká wá padà sẹ́yìn, bá ti gbé ìmáàmù síbẹ̀ ká gbé ní dàgbàlá ká wá padà sẹ́yìn. ṣẹ̀rọ ọjọ́ tí mo wí hùn ọjọ́ ló jẹ́. ẹ̀rọjọ́ àbẹ̀gbé àtọ́jú àgbégbà, ọjọ́ tí wọ́n tó sáfù lẹ́yìn mi pẹ̀lú jàmá, wọn ó kírun sí mi lá pẹ̀lú jàmá, wọn tún gé kìtẹ́rẹ́rẹ́ wọn tún fi wọ́n mi wò. ṣẹ̀rọ ọjọ́ tí mo wí hùn ọjọ́ ló jẹ́. ẹni agbẹ́dàgbàlà ò lè wálé mọ́, ẹni agbẹ́dàgbàlà ò lè wálé mọ́. àṣà ń tanra wa ni, tá a bá níta ló kù ní ìta ẹja wọlé, tá a láfẹ́ tilẹ̀kùn ẹ wá wọlé. a gbàgbé bàbá òní ilé àná tá a ti bù mọ́lẹ̀, ẹni pẹ́ ni agbẹ́dàgbàlà ò lè wálé mọ́. mo fi ní òpin tó bá wọ ikú dé tán ọ̀rẹ́ wa,
dákun pé tó bá wọ ikú dé tán. òòrà àwọn tí wọ́n ń pe aláwọ̀ ikú ń pa wọ́n, àwọn tó ń pe aláàtìfù ikú ń pa wọ́n, àwọn tó ń pe ajábàrù ikú ń pa wọ́n. ámbèlè ń tàṣé oní ìpàrọ̀ tí ń dòde mọ́hún òpin tó bá wọ ikú dé tán. bàbá ìmáàmù àgbà Dr. Muhammadu Bashir Solihu OON, ọlọ́run kó ṣe yín sàmárì lẹ́yìn Muhammad, ọlọ́run kẹ́wọn gẹ̀wọ́n láàlì kìyàmà, ọlọ́run foríjì wọn láàlì kìyàmà, ọlọ́run má jẹ́ wọn wọ̀nà kan tó dàlì jẹ́nà, ọlọ́run kó dákun kó má fi wọn wọ̀ sóláró. bàbá wọn bá lọ ní ẹkú yapa ẹkú yàtúlásì ẹkú aráfẹ́rakù ìmáàmù ẹkú délé ìmáàmù ẹkú àmúmọ́ra ìmáàmù kọ́lọ́n dúró tìyín lẹ́yìn ikú ìmáàmù kọ́lọ́n kó dúró tìyín o bàbá wa gbogbo ẹ̀yẹn bíi ìmáàmù ọlọ́run kó má fi kú ìmáàmù ìbálẹ̀ jẹ́ ọlọ́run má fi kú ìmáàmù ìbẹ̀bí jẹ́ gbogbo tí wọ́n fi sí ilẹ̀ ó látòkè délẹ̀ ọlọ́run má fi kú ìmáàmù ìbálẹ̀ jẹ́.